Yo ora po ani mirie mure o wenu geri go ya po ani mirie mure o ya gana o kayeta ne mere pere ya para de jiro me wo gana o adu ora po ani mirie mura yo go ra po ani mirie mura gana o kayeta ne mere ya para de jiro me wo gana Bukuru Wai koko so gana gbiyota Okoro so gana gbiyota wo kira po wo ga kokoro ye Ara ko ani mirie mure o Wonugori ko ara ko ani mirie mure o Ya gana o kaye tana mere Tere para de jiro me wo ko gana o adu Apa ane meje mura yo ko apa ane meje mura agana ane meje me agana de jiro me wo ko gana Apa ani mirie mu Onugori ko apa ani mirie mu Ya gana o kaye tana mere Tere para de jiro me wo ko gana o adu Apa ane meje mura yo ko apa ane meje mura agana ane meje me agana de jiro me wo ko gana Yo gana o kaye tana mere do me agana de jiro me wo ko gana Agana o kaye tana mere do me agana de jiro me wo ko gana Ijogwa Para de jiro me wo ko gana Ora ko ni mirie mu wa gana na mere o para de jiro me wo ko gana Ora ko ni mirie mu wa gana na mere do para de jiro me wo ko gana para de jiro me wo ko gana Wada la ro wa gana akpara ga ko were para de jiro me wo ko gana Wode wa gana ku yo da akpara ga ko were para de jiro me wo ko gana para de Ati ni wa ko na o wudu ro gana para de jiro me wo ko gana Wudu ro gana wudu ru ga gwa me o para de jiro me wo ko gana Ajoye para de jiro me wo ko gana Uwara tu ise awa ipe mu re para de jiro me wo ko gana Ọ̀pára yé na ani mirie mu re para de jiro me wo ko gana Ọ̀gẹ̀dẹ̀ ẹ̀bùdó táwa yó ọ̀gẹ̀dẹ̀ ni mirie mu gbé para de jiro me wo ko gana Ọ̀pára jàre na ani mirie mu re do para de jiro me wo ko gana Ọ̀gẹ̀dẹ̀ tí yó táwa yìí ṣe ọ̀gẹ̀dẹ̀ ni mirie mu para de jiro me wo ko gana Ọ̀pára jàre na àwa bọ́ mọ́ yé para de jiro me wo ko gana Yọ̀pá jàre bàbá mọ́ yó ó má yẹ wọ̀rọ̀ yẹ para de jiro me wo ko gana Ọ̀pára yé na bàbá mọ́ yó ó má yẹ wọ̀rọ̀ yẹ para de jiro me wo ko gana Ọ̀yọ́. para de jiro me wo ko gana Ọ̀rọ̀ kan ní
Oyo ikoko rẹ gbọ́nà. Ilé tí ọ̀rọ̀ bòbé yà ọ̀rọ̀ bò ébìrì náà kó bóyá ọyọ́ ìka yọ. Ọ̀rọ̀ kọ́ ni mi yé mu, ọ̀rọ̀ náà ni mi yé mu. Mrs. Beatrice Maduku. Ọyọ́ ti di àgbà kókóré yà rẹ̀ gbọ́nà ébìrì náà kọ́. Miss A 93 ọjọ́ àgbà jẹ́. Mrs. P Jenide. Ọyọ́ sẹ́dúródé kókó náà. Mrs. P àkọ́kọ́ mọ́ ẹ̀ ọyọ́ sẹ́dúrí zẹ́. Gbogbo kókó rẹ̀ gbọ́nà òbí náà kó lè kó bàbá o. Olè kó bá yòó ké sàrò àwéje kó má dá kó bàbá. Ọlọ́pàá ni mí lè mú wákàtí ni mí lè mú. Ọlọ́pàá ni mí lè mú wákàtí ni mí lè mú. Ìmọ̀ràn wa kọ́lé bí náà kó yẹ olórí kó bàbá ro. Olórí mọ̀lúkẹ́ lélẹ́ bí náà kó yẹ jọ́yé mọ́ra parọ́. Ológun progressive union lọ́yìn náà kó yẹ kó bàbá. Ukokore kugbe eya ruroko. Láyé kuri nako ọ̀gẹ̀dẹ̀ bí ọkọ̀ bàbá. Ní sóbìrì àkìrì ọyọ́ ti di àgbà kókó yẹn náà. Ọ̀rí fẹ́ràn yé Miss Felicia Ọ̀bánà. Ọ̀yẹ́ wọ́n pa ọ́ oṣù ẹ̀bẹ̀ láyé Miss Coley. Gbówè. Miss Agnes Edada. Ọ̀yọ́ ọ̀yọ́ ìgòrò ayọ̀. Gbogbo ẹ̀bùrẹ́ kókóré kúgbèdé yóò kó bàbá o. Yàrá ẹ̀dọ́ kí ó pín kó ẹ̀kọ́ mi bọ́lá rẹ̀ tilẹ̀ tó. Yọ̀yé ìbúgbé òwúrọ̀ òdodo àwọn. Assalamu alaikum. Oye jẹ Miss Rosalie Ìmúẹ̀rẹ̀ ìlọ́pọ̀ ọmọṣà ayéba. Ọmọṣà George ìwádìí rẹ̀ múẹ̀rẹ̀. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Yàmó olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Yàmó olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹ. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ mẹ́gbẹ́ fún mi yá. Oko ajáde ìfọdún máa kọ́nà jàre mọ́. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ mẹ́gbẹ́ fún mi yá. Oko ajáde ìfọdún máa kọ́nà ìlú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Yàmó olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹrú. Yàmó olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹ. Bẹ́ẹ̀ bá yẹ mẹ́gbẹ́ kọ́ mi yá. Gbogbo ajáde ọdún máa kọ́ náà yìí mú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹ. Bẹ́ẹ̀ bá yẹ mẹ́gbẹ́ kọ́ mi yá. Gbogbo ajáde ọdún máa kọ́ náà yìí mú. Olómi gbọ́dọ̀ kẹ́ló dé lórí ẹ. Àjọ náà mi o.
ògbọ́n fara jẹ́rè lákọ́rọ́ máa gbọ́dọ̀ jà lọ́yẹ̀. ọ̀làkúlẹ̀ ló mú mi yọ. ọjà àbáyọ ló máa rẹ̀ gbọ́ fún balùwẹ̀ fèrè. lákọ́rọ́ máa gbọ́ náà yẹrọ yọ lákúlẹ̀ ló mú mi yọ. Ọ̀dọ̀ ìṣèjọba ìfọ̀rẹ́rẹ́ mẹ́rin.